Ha! Ọ̀rọ̀ tún ti gba bòmíì jáde o. Ẹ wá gbọ́ Yomi Fabiyi bó ṣe ń sọ oríṣiríṣi nípa Toyin Abraham. Kí ló bí gbogbo ọ̀rọ̀ yìí? Ṣé lóòótọ́ ni? Ṣé irọ́ ni? Ó yẹ bá mi wo fídíò yìí kẹ́gbọ́n nǹkan tí Yomi Fabiyi ń sọ nípa Toyin Abraham. Kẹ́ wá máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ dẹ̀ máa subscribe. Ẹ ṣé púpọ̀. kẹ́mi fẹ́ kẹ́ mọ̀ ní pé lóòótọ́ ẹni tá a bá kọ́níkà tí ó ṣe ìkáfẹ́ kan wà lọ́kàn ẹ̀ tẹ́lẹ̀. Number two, ibi tí mo fẹ́ kẹ́ wò ni pé ẹ má jẹ́ kí I expect any thanks from anybody. Bẹ́ẹ̀ ṣe sí ẹ máa ṣe ọlọ́run kúkú gbèjà yín. Bàbá ìjà ti sọ tiẹ̀ ó ní bàbá ìjẹ̀sà kí ló kó dà ó ní ọpọlọ kirikiri lòún sìn. Ẹni tó bá dẹ̀ ti ń lo ọpọlọ kirikiri kò lè balance. I'm sorry to say yes. Mi ò sọ láti fi bẹ́ẹ̀ níbọ̀dì jẹ́ o, that's me. I understand mo mọ̀ mi. Máa yẹn ṣe gbọ́dọ̀ mi kárí pé àti ní personal stuff bí mi ṣe wà nísìn tí bá gbèjà ẹ tí bá ti rí òótọ́ ẹrú máa bà wọ́n fúnra ẹ gan o tí bá gbèjà ẹ gbàdúrà pé kí kéèsì ẹ má make sense mi. ẹ̀yin wá di ògbèjà oníjà tẹ̀rú ògbóníjà. Torí àyè máa kù èmi nígbà tí bá parọ́ mọ́ kájọ èmi máa fi lé ayé máa fi búra nígbà tí ogun dé pẹ̀lú àti Seun Egbegbe tí ó le jù tí yẹn fi ó gba oní tíátà ìkẹyìn sí ni tó ló ń gbọ́ lọ́wọ́ Seun Egbegbe ńgbà yẹn nígbà tí ogun yẹn lé dé stage kan tó finish gẹ́ dé stage yẹn Toyin dẹ̀ gbé ẹrù mo lọ bá ní sùúrù lélẹ̀ ó ní Yomi mi ìfẹ́ bí I'm leaving Nigeria for good mo ní bolo wa ó sọ bí tó wà ọ̀rẹ́ tó fẹ́ gbé mo bá dúró bẹ̀ mo páàkì mọ́tò mi báyìí bábí saloon tó wà wájú bẹ̀ ni mo fún ní kọ́kọ́rọ́ mi pé mò ń bọ̀ mo kó wọnú mọ́tò yẹn pé Toyin má lọ ó ní Yomi I have to go nígbà tá a máa fi dé Anthony ó dọ̀ burúkú wà tá a fẹ́ fi negotiate wọnú wọn mo bọ́lẹ̀ mọ́tò mo wọnú Anthony tẹ́wọ́ bọ̀ láti Anthony tó fẹ́ jáde sí Korodu road inú bẹ̀rẹ̀ ní Epsilon tó ń ta fíìmù mo lọ gba owó lọ́wọ́ ẹ̀ 87,000 naira owó tí Toyin ṣiṣẹ́ lọ sí Amẹ́ríkà yẹn tó lóun ṣiṣẹ́ fíìmù ó lóun fẹ́ lọ máa ṣe keeping up with Toyin Abraham nítorí pé commissioner of police Lagos State ó ti pé Seun Egbegbe ó bá sọ̀rọ̀ ìyẹn ó já ó pariwo commissioner of police ó pa fóònù mọ́ létí pé kí ló kàn ọ̀rọ̀ commissioner pẹ̀lú ọ̀rọ̀ òkú àtòbò ṣé ìyẹn ló fẹ́ máa ṣe ni ó pa fóònù mọ́ máa létí Toyin wọ́n ẹ̀ pé mo kú tí commissioner fi rí Seun Egbegbe control kárí àti lọ má lọ bó ṣe lọ tọ́ báyìí mo bú sẹ́kùn ni pé èèyàn jẹ́ ọ̀rẹ́ mi wọ́n dẹ̀ fi ayé ní lára Toyin no problem ó send the picture to one plane no problem I took it upon myself gbogbo tí Seun Egbegbe wá ní kó wá padà wá ó ṣe wá ṣe fídíò wá kọ́ pé òun ò sọ pé Toyin mọ̀ kó máa ṣe fíìmù ó ti dán ní pẹ́ni tóun bá ní location tí Toyin bá wà bẹ́ẹ̀ wọn afọ́gbó kámẹ́rà gbogbo wọn ò lè pe Toyin sí fíìmù mo sọ bí dọ́sùn wá ṣe wọ́ọ̀sì fún yín ni o gbogbo wọn tó wá ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ the only problem tí mo ní ni pé lẹ́yìn tí mo jago jà yẹn tán tó padà wálé mo get lawyer pé ó yá let's go to wọ́n ti mú Seun Egbegbe let's go to Lagos State Police Command Toyin ní òun bọ̀ wọ́n ti fẹ́ kúrò lé àwọn ti fẹ́ gbé cab lọ́yà ti dúró pẹ̀lú mi ìyẹn ti fi mọ́tò tó ń ṣe lẹ̀ ó ti wá bá mi nígbà tí Toyin máa ṣe kò dé mi lóhùn ó lóhùn ti kúrò lé òun ti ń bọ̀ ó dẹ̀ lọ pé another person ní UK nígbà tí ẹ máa get lọ́yà àṣẹ same lawyer tẹ́mi get nìyẹn máa get ó dẹ̀ sọ fún àkóhùn ti kúrò lé that person now called the band beside me tó bá ń bọ̀ kí má dákẹ́ hello òun ní case kan ṣàbọ̀ Toyin ìyàwó bẹ̀bí ok ọ sọ̀rọ̀ kan ṣe bọ́ọ̀lù ilẹ̀ pé Toyin ó ní dúró wa kò ní sẹ́mẹ́ tó pọ̀ wọ́n ní èèyàn kan pòun láti fi ń sìn ó ní òun ní the service òun kó wá lọ represent Toyin ẹ̀dẹ̀ ti pòun fún Toyin yẹn dẹ̀ sọ fún wa pé òun wá ní òkè kọ́ni kí Toyin pé òun next time báyìí mo ní òkè bí kọ́ ṣe wọlé nìyẹn kò mọ̀ pé máa wà lẹ́gbẹ̀ẹ́ mi Toyin ní I'm the one that has to call you kí ni kan okay where are you ó ní I'm at home so where do I meet you but you told us over 40 minutes ago that you've left home that you were waiting for cab and you've left home I am the same lawyer Yomi Fabiyi got for you ẹgbẹ́ fún Yomi mo mọ̀ nǹkan tí mo ń ṣe ọgbọ́n ni you won't get it just jábà wò mìíràn o call the phone máa ẹni are you sure this person is your friend ó ní ẹ má worry I know what is wrong with that ẹ ṣáà filẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ bá mi help me that is another serious experience and then we went to Lagos State Police Command they make sure she went to go and write again ó kọ́ síbẹ̀ pé òun attack Toyin mọ́ that was when she returned back to Nigeria and continued her career. ṣe gbọ́rọ̀ ìlẹ́nu Yomi rí. Kó lágbára tó bí. Ẹ máa dé. Tí bá ká ó kọ́ lọ́ọ́ ṣíṣe o majority don't know why I don't know. So when you see this industry the reason tí àwọn èèyàn ṣe fi ẹ̀pù àwọn èèyàn nídìí iṣẹ́ wa ṣé àwọn tó sọ sí bàbá ṣe tó jọ̀gá mi yeah stop exactly mo sọ sí bàbá Gèsà sí ṣé mo stop Toyin ò lè sọ pé mo parọ́ nígbà tí Toyin ní problem tó involve cocaine tó yẹ pé kò lè ṣe wọn kò ń wọ ẹ̀kọ́ ṣe kankan èmi nìkan mo dúró sí now at the end of the day èèyàn mẹ́ta péré nu tíátà òun ló show attention sí Toyin Yomi Fabiyi Abe Lanre àti Adini Ade àwọn mẹ́ta tẹ́lẹ̀ fojú rẹ̀ then later nígbà tí a ń sá káàkiri Tọ́pẹ́ Ṣọ́lájà tó ń pè ní Tọ́pẹ́ Ṣọ́lájà ó ti wà l'Amẹ́ríkà báyìí a sá lọ sílé yẹn gbà kan ní Kòròdú ìgbà ẹni mo ṣe ẹ̀rọ ọmọ yẹn sójú for the first time mi ìmọ̀ ẹni tó jẹ́ pé rírí
but she was a fan gbà tó kó fíìmù jáde pé Aruga pé I love your movie mo ṣe pé fan mi gidi ni star girl gbogbo àwọn tó kù then Faith Abalogun will be calling constantly ìgbà kan àwọn ọlọ́pàá even òun ṣe ọlọ́pàá nìkan a lot of people got to know wọ́n fẹ́ wá arrest Tóyìn báyìí Ìbàdàn àwọn ọlọ́pàá yẹn pọ̀ láti Èkó nígbà tí wọ́n fẹ́ máa gbé lọ tán tí máa yẹ fi ìgbà tí ó fi gba fóònù lọ́wọ́ Tóyìn the former assistant inspector general of police Túnjí Alápẹ̀lẹ̀ gẹ́ẹ̀ kọ́ máa ń pè dékẹ́ they were together Tóyìn ṣe pé wọ́n pa fóònù wọn létí wọ́n pè máa dékẹ́ àwọn ẹ̀ka ta lòun rò pé ó lè wà pẹ̀lú Tóyìn èmi nìkan lórí rò pé mo lè wà pẹ̀lú ẹ̀ yet they wanted to arrest her ó ní Yomi wọ́n fi mí lẹ̀ jẹ́ kó arrest wọn papọ̀ ó dẹ̀ níjọ́ ìmọ̀ pé Tóyìn pẹlẹbẹ ó dì mọ́ mi báyìí débi pé mo wá Tóyìn sí lára mi mo ní kí wọ́n máa pa mí ní kọ́ pa mí mo ní arrest both of us together they arrested us together wọ́n jọ gbé wa sínú mọ́tò ni wọ́n á sọ fún Tóyìn mo ní if they go from a different place àròbí àṣẹ ìgbẹ́ lórí kọ́ wá jí Tóyìn gbé báyìí torí kò sí nǹkan táwọn ọlọ́pàá mi ò lè ṣe if they are kidnappers tó bá fi ṣe olórí kọ́ wá jí wa gbé I will drag the steering with them Tóyìn let's meet in heaven mo ṣe sọ fún nìyẹn ó dẹ̀ mi rí ó ní no problem I was ready to die along with her wọ́n ṣe rò wá lọ sí police station yẹn bá ṣe ń dé police station wọ́n gbá ibi sẹ́yìn báyìí ni wọ́n dẹ̀ mú Tóyìn wọlé pápápápá wọ́n gba òṣèlú dọ́kúmẹ̀ntì wọn wọ́n dẹ̀ gbé Tóyìn sí mọ́tò ẹ̀gbọ́n Tóyìn ọkùnrin tó ṣe bóyá ijó nìyẹn máa ń jó ó bọ́ Ọbásanjọ́ ìyẹn ló du wá bá mi ní police station bẹ́ẹ̀ mo sókì láti òkè dé ìdajì ṣòkòtò mi báyìí straza mi sókì kọlẹ̀ wọ́n ti ń gbé Tóyìn lọ bẹ́ẹ̀ ni Túnjí Alápẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ń pè Yomi which station mo dárúkọ station yẹn máa yẹn so helpful and resourceful ó pe DPO ó kọ́ commissioner of police Lagos State ó pe commissioner ó pe ọlọ́pàá DPO ní àwọn kọ́ pé àtẹ̀kọ́ lọ́ti wá gbé ó ṣe pé CP Lagos yẹn ní níbo òun kọ́ lóun kọ́ lọ gbé Tóyìn ó ní orúkọ yìí lọ́ fi lọ gbé ní Ọ̀yọ́ State yẹn ní láti gbàtọ́ máa pè padà sí ìyàgò ọkọ̀ police àbí lórúkọ police rẹ̀ wọ́n ní láti police station kan tó wà ní Lẹ́kì after Lẹ́kì yẹn bí CP yẹn ṣe pé DPO yẹn pé ilé ẹ̀ka lọ arrest kìíní wọn ní kéèsì bàbá yẹn wọ́n wá Seun Egbegbe pé so Tóyìn ti post pé ìgbà ẹni Seun Egbegbe ti gba fóònù Tóyìn òun ló post sórí page Tóyìn gbogbo ìyọ́nù bíi Tóyìn ni ó post so wọ́n wá ń bá Seun Egbegbe post pé without òun lè live without Seun Egbegbe anywhere he goes àwọn ọlọ́pàá dẹ̀ ti wá Seun Egbegbe so they thought that if they arrest Tóyìn they will get Seun Egbegbe mo jẹ ìyà lórí nǹkan tí mi mọ̀ gbà tó máa fi pè bọ́n ṣe pàṣẹ nìyẹn pé káwọn ọlọ́pàá yẹn kan já Tóyìn lẹ̀ kọ́ lọ jálẹ̀ àbíkọ́ da padà sí dọ́tí gbé a ṣe rí orí ọ̀fẹ́ gbà nìyẹn as at that time I thought I already lost her ibẹ̀ ni ẹ̀gbọ́n yẹn ṣe báyìí pé wọ́n ti filẹ̀ ọkọ̀ ọ̀yà ẹ̀yìn méje ṣàmà lọ alẹ́ ni mọ́mì Tóyìn yọ wá bá wa ní drovers tó ṣàdúrà nígbà tó wá dé stage kan ọ̀rọ̀ tí mo sọ yìí heavy o wọ́n pe gẹ́ẹ̀kan ní Ẹniọlá PA Tóyìn àṣìyẹn ló máa ń fún Seun Egbegbe ní information àwọn àánú drovers èmi ti sùn lọ́mì mọ̀ bóyá Tóyìn wá síbi orí mi bóyá orí mi mú because I understand she was like kí ni Yomi ìfẹ́ tó fi ń dúró tóun báyìí èmi ti sùn lọ́tẹ̀mí ìyẹn bá lóun rí mi pé Tóyìn fọwọ́ sí mi lórí bóyá èmi àti Tóyìn fẹ́ra wa bó ṣe lọ sọ fún Seun Egbegbe nìyẹn ó dẹ̀ ṣe PA Tóyìn ẹ máa di ọ̀rọ̀ kẹ́lẹ̀ mọ̀kàn tí wọ́n ti fèsì o if you see me distance myself from people in this ọmọ tí mo ṣe ọmọ ọgá ẹ wá aṣojú fún Seun Egbegbe ní information nígbà tí ọ̀rọ̀ yẹn wàhálà ti wá pọ̀ jù we now went to state CID ṣé wọn lọ pè ní Àgọ́kù ní Ọ̀yọ́ State ọmọ baba drovers Faith Ayégbéni ó bá tẹ̀lé abálọ ṣe kí ni alọkọ petition Tóyìn olówó òun mọ̀ bá ṣàǹbá kọ́ mo ṣe gbogbo ẹ̀ àṣẹ gbogbo mo ṣe kọ statement tí mo kọ gbogbo yẹn gẹ́ẹ̀ yẹn ti lọ sọ fún Seun Egbegbe nígbà tí ọ̀gá yẹn máa pè the deputy commissioner tó ní ká arrange ká mobilize àwọn ọlọ́pàá yẹn kọ́ lọ gbé Seun Egbegbe since láti sásà Abuja àti wà ní Ìbàdàn because while we were in Ìbàdàn Seun Egbegbe and some guys were calling to threaten wọ́n pe lọ́ọ̀yà Tóyìn pé ọmọ ibi tí lọ́ọ̀yà yẹn gbé àwọn wọ́n ṣe wọ́n lé lọ́ọ̀yà sá lọ pastor wọ́n threaten pastor yàrá nù àwọn parents tó yọjú abáwọn bẹ̀ ẹ̀gbọ́n ọkùnrin yẹn náà èmi nìkan mo dúró pẹ̀lú ọmọ gẹ́ yẹn àṣẹ gbogbo bébì ṣe pẹ̀lú Tóyìn PA ti lọ sọ fún Seun Egbegbe àti mò ń gbogbo gbà yẹn àwa dọ́dọ̀ deputy commissioner pé nígbà táwọn tèkó bá rí mú bóyá tó bá gbé wá sí Ìbàdàn ọwá lè mú by the time we wrote the petition everything gẹ́ Ẹniọlá tó jẹ́ PA Tóyìn ó dẹ̀ lọ bá woman police kan nínú bẹ̀yẹn àwọn òmùngbà yẹn àti kọ statement àti mobilize àwọn ọlọ́pàá wọ́n ti máa yẹn ti pa àwọn tó wà ní tí yẹn pé nobody must know about the investigation and the operation bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn ẹ bí ṣọ̀pẹ́ anybody mọ̀ obìnrin kan ló wà ní tíìmù yẹn ọkùnrin mẹ́ta obìnrin kan and they said they will arrest Seun Egbegbe they will bring him to Ọ̀yọ́ State adúpẹ́lẹ́ Ọlọ́run adúpẹ́lẹ́ ọmọ yẹn the DC only no problem torí pé Ayégbéni baba drovers current IG gbà yẹn ọ̀rẹ́ mi àbáwọ̀ mọ́tò bá ṣe ń drive lọ sí hotel tá à ń lọ sí drovers mọ́tò fóònù tó yà ìmàkù ó wà connected mọ́ Bluetooth speaker no phone dáàdi Seun Egbegbe ṣe pè nìyẹn hello Tóyìn kí ló lè Tóyìn báwo ni dáàdi ara sà
kí ló ṣe wà tọkọ yẹn ọkọ mi o dádì Seun Egbegbe ló sọ àdádì mọ́mọ́ kí ló ṣe yín tẹ̀ ń jà kó lé tó yẹn yẹn dádì ẹ wò ó kò sí kankan ẹgbẹ́ ó ní kò sí kankan báwo ó fẹ́ máa parọ́ fún mi kí ló lé tó yẹn tó tún wá ṣe kọ́lọ́pàá lọ gbé Seun láti odidi Ìbàdàn ó ní dádì kílẹ̀ wí ó ní kò lé tó yẹn ẹ má máa ṣerú yẹn pẹ̀lú ra yín kí lẹ tún máa fọlọ́pàá gbéra yín fún Seun ló pè mí sìn ó ní ó lọ fẹjọ́ sùn àwọn ọlọ́pàá kan kóbìnrin ọlọ́pàá kan òun ló pè òun tó sọ fún òun lásẹ̀ mọ́ bírèkì ni wọ́n tó fẹ́ gbá aládùn ní ìrírù kọ́ báyìí nílé ayé mi mo atún padà straight ni ìjọ ẹni mo tó pé tí wọ́n máa kú ni máa kú o máa ṣe fèsì ọ̀dọ̀ DCP yẹn nìyẹn luckily fóònù Tóyìn máa ń record máa ṣe padà sọ́dọ̀ DCP nìyẹn gbẹ̀gbẹ̀gbẹ̀ àwọn ìwọlé nìyẹn sir we are not going to accept it kí ni kan àti pàdé Tóyìn ti pàdé woman ó ti pàdé tí nìyẹn àwọn ewu kí la padà wá ṣe Tóyìn ti fẹ́ fàṣọyà woman ọlọ́pàá yẹn lọ Tóyìn kí ló ṣe ọlọ́pàá ló fẹ́ olè ṣe báyìí pẹ̀lú ọlọ́pàá kára báyìí wọ́n lọ́gàá let's go and report woman yẹn ni kí ló ṣẹlẹ̀ what is all this insult abádọ́dọ̀ DCP yẹn the DCP wọn sọ kí ló ṣẹlẹ̀ sir àti ìpò bí ju how many minutes kàṣẹ lọ lójú ọ̀nà lọ́pẹ́ wa gbogbo nǹkan ta ṣe ń bì Seun Egbegbe ti gbọ́ bàbá ẹ̀ ti gbọ́ máa ní it's not possible it's an insult we are detectives here Tóyìn ní kí o sí detective kọ́kọ́ ẹ̀ ṣe detective lára ọlọ́pàá obìnrin lọ́sọ̀ pé Seun Egbegbe yẹn ní no bá ṣe play voice from deputy commissioner of police yẹn ojú máa yẹn pọ́n straight ni ó ṣe ní kọ́lọ̀ pé gbogbo àwọn tíìmù yẹn wá nìyẹn obìnrin tó wà ní wọn ní everybody fura sí bó ṣe gba fóònù lọ́wọ́ woman yẹn ọ̀gá ọlọ́pàá yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí woman yẹn pé I would get you want to kill me you want to kill me I gave you an I would send a kill commission sọgbọn òyìnbó police wọn woman yẹn ní sir how can you be my boss and you cannot trust me báwo ló ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ anything àwọn ṣe kẹ́ṣe fóònù sáà yẹn can you imagine you are saying this only don't worry so for the man to even do more ó ṣe ní kọ́lọ́ pé gba àwọn tó wà níbo investigating kìnìyàn wọ́n ṣàwọn ó ní kọ́wọ́n nǹkan tí woman ṣe that was when the secretary of the DCP felt like she was not comfortable ó ṣe wọlé wá nìyẹn ó ṣe gbé ẹnu sí etí máa yẹn pé báyìí and gẹ́gẹ́ no sign this ọ̀bọ̀rọ̀ ọ̀tẹ̀ sọ iná ni o fẹ́ sọ̀kan. àwọn ènìyàn wọ́n lè bára mẹ́rin wọ́n máa ti bàbá ìjà fún ni. so àdìyẹ tó fi kẹ́yìn tèmi bí wọ́n máa ṣe gbẹnu sí máa yẹn gbogbo ọ̀bọ̀rọ̀ ọ̀tẹ̀ sọ iná ni ẹ máa ní sùúrù sá ó ṣe ní kí ló ṣẹlẹ̀ ó ṣe gbẹnu sí máa yẹn létí nìyẹn. àṣé one police officer àti one supo obìnrin àwọn méjì yẹn nìkan ni máa yẹn ti rán jáde lọ síbì kan àṣìgbà tó ń lọ lójú ọ̀nà bọ̀bọ̀ yóò gbọ́ yóò bá dáadáa ó gbọ́ pé ó ń gbọ́ Seun ó ń gbọ́rọ̀ Tóyìn tí woman yẹn bá sọ ó wá padà wá ó wá sọ fún secretary DCP yẹn pé when me I dey go out with woman supo tó jọ̀gà pé òun gbọ́ tí woman yẹn bẹ́yàn kan sọ̀rọ̀ tó ń dárúkọ Seun tó ń ṣe gbogbo ẹ̀ pé woman yẹn ló bá Seun sọ̀rọ̀ tó ń ṣe woman tó wà ní tíìmù àwọn detective yẹn. wow. secretary yẹn wá sọ fún ọ̀gá yẹn bẹ́ẹ̀ ó yẹ sọ fún ọ̀gá yẹn báyìí next thing wọ́n ṣe ní kọ́ lọ pé woman yẹn wá nìyẹn that woman supo wọ́n ṣe ní kọ́ lọ pé wá nìyẹn wọ́n wá ní èmi Tóyìn Faith Ayégbélé àti gẹ́ẹ̀ ní ọlá yẹn wọ́n ní kabọ́tà they now ask the woman supo ó wá jẹ́wọ́ fún wọn everything tó ṣẹlẹ̀ gbogbo táyì tá a sọ yìí èrè ayé ni mo ń gbé yín lọ gbogbo story ó ṣe fíìmù sọ I'm telling you reality èmi ti ní tòótọ́ nígbà tí abọ́tà táwọn dúró pé ọlọ́pàá wọn ti fẹ́ lo agbárí we must get to the root of this trust wọn mọ́ the next thing by the deputy commissioner fún rẹ̀ because the man was already tensed bó ṣe bọ́tà wá bá wa mẹ́rin ó ní this is what I don't like ara yín ní sọ́tì rún náà Tóyìn ní ọlọ́pàá kí ni gbogbo ilé báyìí fẹ́ẹ̀tì kàyí síwájú ní sùúrù ẹ̀sìn ìlànà ara ní sọ́tì rún kí ló ṣẹlẹ̀ ó ṣe ní you people tó bá wọlé padà sí ta ló ń jẹ́ ni ọlá bí Tóyìn ṣe gbé parí ni ẹ pé that's my PA don't even try it ẹ má ṣe kí ni kan and will you keep quiet allow me to do this job and let me bring the truth to you ara yín ní sọ́tì rún we are police officers ó mú ọkọ tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ kó ń ṣe don't worry just come in wọ́n ṣe sẹ́yìn ká wọlé nìyẹn Tóyìn dúró báyìí Faith dúró báyìí èmi dúró báyìí ẹni ọlá yẹn dúró báyìí inú ọ́fíìsì báyẹn àdúró báyìí ẹni ọlá ló wà báyìí wọ́n ṣe ní kí woman yẹn sọ that woman supo kí ló ṣẹlẹ̀ ó bá ní bá ṣe wọlé ta ṣe sọ̀rọ̀ yẹn ta ṣe gbogbo ẹ̀ bá ṣe tán báyìí ó ní gẹ́ ẹni ọlá yẹn ló wá bá òun lẹ́gbẹ̀ẹ́ kan pé kán jọ nítorí Ọlọ́run pé kán má lọ arrest Seun Egbegbe kán embarrass ẹ̀ pé Tóyìn àyè máa kò lèèyàn tí ò dá pé Seun Egbegbe is a good person pé kán gba nọ́mbà Seun Egbegbe kán sọ fún pé kó wá fún rẹ̀ kán má jẹ́ kó lọ embarrass ẹ̀ ó wá sọ nígbà wọn ní kán sọ fún wọn pé Yomi Fabiyi yẹn èèyàn burúkú ni o pé òun ló ń bá Tóyìn kọ statement ó ní bó ṣe ní kóun sọ nìyẹn òun náà ṣe sọ fún Seun nìyẹn torí òun believe pé ọkọ àti ìyàwó ní Seun àti Tóyìn pé èmi lèmi fẹ́ dáàrin wọn rú àṣẹ Seun Egbegbe ti promise ẹni ọlá yẹn nítorí nígbà tó Tóyìn máa lọ sí Dubai Seun Egbegbe ó ra tíkẹ́ẹ̀tì fún ẹni ọlá yẹn first time tí ẹ máa travel out nìyẹn so ó bọ̀ kókó ṣe pé Tóyìn ló rà fún un Seun Egbegbe ló náwó maybe Seun Egbegbe tó ti ń bọ́mọ yẹn sùn lẹ́yìn nobody knows so ó ti capture yẹn kó máa fún un information Tóyìn ò mọ̀ ṣẹ́rí tí wọ́n máa yẹn sọ ọlọ́pàá yẹn sọ tán báyìí báwo gbà báyìí according to police calm down Eniola, you heard what this woman super said. Is it true? Tell your own story.
bó ṣe náà máa pa òun nìyẹn pé Tóyìn máa pa òun kọ́ máa jẹ́ kó òun sọ̀rọ̀ tell us ṣé lóòótọ́ ni ohun tó sọ yẹn ó máa ní òun láti sọ̀rọ̀ ṣe ní òun sọ bẹ́ẹ̀ tó tọ́ kọ́ dárí jẹ́ òun ṣe bá kan ṣe mọ̀ pé wúbà tí Tóyìn ti accused tó jẹ́ ọlọ́pàá yẹn the woman was mad and that was when at that point the deputy commissioner of police was furious. He doesn't know how to apologize to the other officer. Lady yẹn kan sọ pé ọ̀gá you have your officers the first thing to yẹ kẹ́ ṣe sá ni kẹ́ máa trust àwọn tẹ́ ẹ̀ mìíràn síta àwọn là ń face risk ẹ máa ṣe kí ni ẹ máa try láti máa trust wa máa wá ní ká máa mú ẹni láyìn lọ because tóun bá lọ lé tóun bá ní kọ́ detain ẹ̀ fún tó ṣe ó ní òun tiẹ̀ lè guarantee anything tó lè ṣẹlẹ̀ sí ó ní so ká máa mú lọ wá àtàfin àrẹ́jì bọ́mọ yẹn ṣe dúró nìyẹn ó fẹ́ lọ kó ẹrù ẹ̀ ní d-rovers àṣepọ̀ wọn d-rovers kọ́ bá jẹ́ kó jáde ìjọba ìkàwọ́ bẹ́ẹ̀ ni mi ní sọkọjá àbẹ̀yẹn because if I say more than that nǹkan mi tó yẹ kẹ́gbọ́ ẹ̀ máa gbọ́. It is well ẹ kú iṣẹ́. tẹ́tìrì ibi tí mo bá fẹ́ sọ another thing fún yín tí mi pẹ̀lú mo dúró wáò tí a fi wà ní ìyàgò kú yẹn Tóyìn pé Níyì Johnson ẹ ló Níyì ẹni kí ló ṣẹlẹ̀ ó ní iṣẹ́ ọ̀gbẹ̀gbẹ̀ ló hypnotize òun tó da marriage òun pé òun dẹ̀ ti try láti competition against ẹ pé òun wà ní ìyàgò kú pé ọmọ tó gbé I think Tóyìn now replied Níyì now replied to him pé it's all right whatever àtẹ́bàjọ́ ṣe you are no longer my wife I wish you both best of luck. Liba. Etí Níyì sọ fún Tóyìn nìyẹn lórí fóònù nígbà táwọn fẹ́ ya fíìmù Ìyábọ̀ Òjó blueprint èmi ò mọ̀ pé kọ́ ẹ ti ṣẹlẹ̀ Níyì wá sọ fún mi pé gbogbo tẹ́mi fi wà pẹ̀lú Tóyìn yẹn ipò wa mẹ́sẹ̀jì òun pé kó wo èmi o ẹmọ tó dẹ̀ fọ́ ní táyì tá fi wà ní ìyàgò kú yẹn tí Tóyìn fi ń tán jókòó tó wà tó fi wà papọ̀ ó wà ìlónì bóyá kí n fẹ́ lọ bọ́lọ́pàá sọ́nà àbí fẹ́ lọ ra nǹkan ó wá ní kí n gbọ́ nǹkan tí Níyì sọ pé ṣé ọkọ òun nìyẹn ṣe ẹkú ṣe bẹ́ẹ̀ fóun kí n lè bá fún ní some respite mo ní no just to calm her down mo ní don't worry pé he might do that to you then because you needed his attention don't worry let him be at least I'm your friend I am here for you mo dẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ bẹ́ẹ̀ pé kó má worry àṣẹ mẹ́sẹ̀gì tẹ́mi tí wá sẹ́ndì sí Tóyìn yẹn ó sẹ́ndì sí Níyì pé ṣé ó rí nǹkan tó lọ lọ́rọ̀ rẹ̀ pé ṣé wẹni tí ó fẹ́ kó máa wà pẹ̀lú ṣé ó fẹ́ fóun lẹ́ pẹ̀lú nìyẹn pé kí ló máa sọ pé lè wà bẹ́ẹ̀ fóun. àjò burúkú. I said what I said to give her that Níyì ló wá sọ fún ìgbà tá à ń ya fíìmù Ìyábọ̀ blueprint níṣojú faker everybody tabẹ̀ ó ní this is what Tóyìn said to me about you yọ̀nà nígbà tó wà nígbà bàbá nígbà tó wá ń bá òun tó wá ń bẹ̀ òun tó ní kóun padà sọ́dọ̀ Tóyìn pé ṣé wo mọ̀ pé wọ́n fúnra ẹ̀gbọ́n ọ̀tá ni wọ́n sí this is why I ran away ìyẹn wá fi hàn mí bẹ̀ pẹ̀lú ẹ̀ náà mi ò fi Tóyìn lẹ̀ I kept defending tí bá mélòó fẹ́ kà so gbogbo kàtẹ́rí tí wọ́n ṣe lórúkọ mi kọ́ bá mi jẹ́ lo blọ́ọ̀gì gbogbo kìíní kan gist lover kọ́ fi finish ara wa láìṣe mi it's because wọ́n ní pé mo pọ̀ lẹ́rù but wọ́n mọ̀ pé mi ń ṣe níbí so but n lóore tí mo dúpẹ́ lọ́wọ́ ni pé mo ṣoore kò gbè mí ó lọ́wọ́ kan kánú ni gbogbo bí tí mo wá ń lọ mo wá ń bá ọ̀rẹ́ pàdé láwọn ọ̀nà bòmí mo wá rí aláìsí pé àṣé a máa rò pé tó bá ṣoore fún èèyàn funfun ló máa sọ padà bàbá mi máa rò pé tó bá ẹ wo bá ṣe kó sí ọmọ ìmísí yẹn that girl is a lovely chick appreciate me everywhere ẹ wo bàtí mo tún dúró mo ṣe dìde fún ìyá ẹ tẹ̀lé wá bá àgbà tó kọ́ akọ́ṣẹ́ fíìmù lọ́wọ́ mi ìyá ẹ máa tẹ̀lé káàkiri ni èmi lè mi bẹ́ẹ̀ ìyá ìgbà tí ìyá ẹ sọ story pé Mr. Yomi ẹwọ tí mi sì sọ nínú house pé ní ẹ fi dá mi ẹ rò pé mi ni mo ṣẹ̀yìn mo wá rò pé irú ìyá yìí sì tọ́ ti pátì tí máa rò pé àwọn ọmọ ẹ máa celebrate ẹ kọ́ bá celebrate ẹ ìyá dẹ̀ sọ fún mi bẹ́ẹ̀ di àwọn ń bọ̀ ìyá ẹ fẹ́ kí n ṣe nǹkan ni ó fẹ́ kí n dùn ún nú mo wá wò ní wò pé ìjọ tí ó bá máa bóyá máa nídìí pé kọ́ lọ bẹ̀bẹ̀ màá lè lẹ́nu ọ̀rọ̀ lásán pé mọ́mì ẹ darí jọmọ yìí tí ìyá ìbá dẹ̀ fẹ́ gbogbo òun fẹ́ pàwọ́ dà ṣe fọmọ tó bí ìyá ń bínú ọmọ náà tí wàhálà ẹ bá pọ̀ jù social media rẹ́sì tó fi attack ìyá yẹn ó lè pàwọ́ dà ṣe fọmọ tó bí kó tó pọ̀ pé n tí wọn mọ̀ pa àbí so whatever it is kẹ́kọ̀ọ́ ṣàtúnṣe wọ́n dẹ̀ yí gbogbo ẹ̀ mọ́ mi lọ́wọ́ wọ́n ní kí ló ti mo celebrate ìyá yẹn tọ́mọ ọ̀yọ́ bá ṣoríire tí yóò bá ní ìtẹ́lẹ̀ ìjọ́ tọ́mọ ẹ bá ṣe àbí tó bá ṣoríire ayé máa rí ẹ kí ló ti máa waste almost 400,000 tó fẹ́ fi ṣe bẹ́ẹ̀ dé kéré òjò ṣẹ́bìtì come celebrate ṣé mi sí mo fẹ́ máa bá gà ni wọ́n dẹ̀ fẹ́ yí mọ́ mi lọ́wọ́ àwọn ẹni ibi náà lọ ṣiṣẹ́ yìí n tó máa ṣe táyé máa tẹ́yẹ kọ́ sọ pé kudos ó máa ti dí àlàfo fọ́mọ yẹn kò sí gbogbo àwọn ọmọ tẹ́ ń wò yìí èmi ò lè sọ ẹlòmíì o let me tell you the honest truth pé mo fẹ́ lo mo bí n pé sí fíìmù kò sẹ́ni tó mọ̀ rárá nu tíátà she came as a fan ẹ tó láìkì pé mo lọ sí fíìmù mo fẹ́ káyé kó dìtẹ̀ wọ́n bá mo mọ iye àdúrà tí mo ṣe spiritually pé kí n lè introduce ọmọ yìí tó láwọn ẹbí ẹ̀gbọ́n mọ̀ kó tẹ̀lé ìdíbò tó yẹ mo gbé sórí ẹṣin láìṣẹ̀ láìrò wọ́n dẹ̀ kẹ̀yìn wá sí wa ẹ wá wo eléyìí náà gbogbo àwọn ibi tó jẹ́ pé legacy yàn ẹnà òun dára máa bọ́wọ́ wọn bẹ̀ ta ni o mọ̀ pé Ìyábọ̀ àti ìyá tó wà ń dọ́bí yẹn wọ́n jọ wà papọ̀ nígbà tó wọ́n fẹ́ kọ epistle wọ́n gbé fún ìyá yẹn pé kó kọ́ lè di gbogbo iṣẹ́ tóun tí àwọn irú àwọn èèyàn lè jẹ́yàn mọ́lé ayé gbogbo oríire tọ́mọ àwọn ọmọ bá ṣe whatever tó level tó wà nínú wa yẹn
because wọ́n ti jayé ọmọ ayé ẹ wá kọ epistle ẹ nítorí èmi ṣègbà kan ọlọ́run dẹ̀ bòmí láṣìírí gbogbo yẹn àti bàbá ìjàmbá jáde lẹ́wọ̀n o àti ìmísí máa kẹ̀yìn sí mi o àti wọ́n fẹ́ mú mi ní alágbọ̀n o wọ́n fẹ́ kọ́ pa mí dànù o ọlọ́run ti darí mi sọ́nà London from London mo ti lọ America mo ti wà Canada ọ̀rọ̀ burúkú bá kú lélẹ̀ torí inú mi mọ́ bí wèrè ọwọ́ mi mọ́ gbogbo àwọn tẹ́wárí kan ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ pẹ̀lú wọn yẹn sìn wọn síbẹ̀ tó bá níṣòro gbogbo àwọn tí bàbá Ìjẹ̀ṣà mọ̀ nígbà tó wà lójú ọkàn tó ń bá ṣe fíìmù tó ṣe gbẹ mélòó lẹ́ni tó jáde fún ẹ understand so that is how wicked people can be industry wáyà wèrè gan so tẹ́wárí gbogbo kọ̀dá kò sí anybody tó like anybody ẹ bá máa tẹ̀lé pull out bá wèrè kan ojú ayé ló wọ́n ṣe fúnra wọn ojú ayé èmi ní ìmọ̀jọ́ ti máa kú you just want to live a plain life stand by the truth ní ìní sọ pé mo wá bọ́ ta lórí case bàbá Ìjẹ̀ṣà àwọn àni pé èèyàn bá ọmọ ekele sùn as a human rights ambassador as a human rights convener mo ní human rights NGO àwọn àni ìdókòwò ọmọ ekele sùn mo fẹ́ máa support mo ní right láti bọ́ ọmọ sùn ẹgbọ́n wèrè gist lover Insta blog yẹn ó ti kọ caption káwọn wèrè bá lọ máa ya wèrè síbẹ̀ gbogbo àwọn tọ́ọ̀rẹ́ yàn gidi tọ́ wọn tọ́ máa ṣe bẹ́ẹ̀ fáwọn làwọn better they are not better they are disgusting set of people they don't know what it is to fight for children they don't appreciate a honest and a very sensitive pursuit of justice they believe only victim no need the justice. They believe justice is for victims only. They believe human rights is for victims only. I am an ambassador of human rights. I'm not a selective human rights activist. Oh, the constitution let me defend. Not in social media. I'm not in that league. So, Kelly Banque, skin me titi koja omi opolo. Emi ti ba fe se ni ma se. Se mo ba di ma de so thank you for me. E won iya ati baba o le so thank you mo. Because I'm pursuing my own truth. They deceive them. I'm not in that league. Ntọ́lọ́run mi wá ṣe lọ́run tó bá jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ ìmọ̀jà tipẹ́tipẹ́ àwọn ti yàrá